ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين. فاطر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa wípé òrìṣà ń sá lọ́wọ́, wọ́n wá ń sá ní gbogbo nǹkan tí wọ́n fi sá nǹkan tí fi sá wẹ́lẹ́wẹ́lẹ́. Gbogbo ọ̀ràn òrìṣà látijọ́ tí Ànábì wa Nuh alayhi salatu wassalam tó ti sá wọn, táyé ò fi parẹ́ náà ni wọ́n máa sá wọn. Ẹni tí ò láàké tí ó fi sá, yóò sì fi ahọ́n rẹ̀ sá, yóò sọ̀rọ̀ kọ̀bákùngbé sí, bọ́ọ̀ bá tún wá lè fa ahọ́n sọ, ìwọ lọmọ bí tí ìmánì rẹ̀ wà báhùn.
tá a bá lágbára àti máa ké láti lọ fọ́ gbogbo ẹ̀dànù ní àfọ́dànù àfọyán yẹn náà ṣùgbọ́n nítorí aburú tí ó tẹ̀yìn ẹ̀ jáde fáráàlú faraàlú ẹfẹnu sáà ẹfẹnu sáà ááyà tí ń sá òsà ládàá ìbẹ̀láwa ìbẹ̀ládé dúró bẹ̀láwà ọ̀sá ó tún sáwọn tí ń ṣe ó tún sáwọn tí ń ṣe pẹ̀lú ẹ̀ torí pé ànábì Nuh alayhi salatu wassalam ọ̀sá wọn tó kó wọn tán lẹ̀ yán sáwọn ááyà táwa wà ń bẹ̀ wọ́n náà ní ááyà 23 àyà 23 ibi tí ànábì wa Nuh alayhi salatu wassalam tí wọ́n ti ń rojọ́ fún Allahu azza wa jal kí ọlọ́run kó lè bá mú àwọn òsà ní mùkúmù wọ́n wá ń rojọ́ yẹn wọ́n wá dárúkọ wọn ní 9 kó lè bá jẹ́ sí pé irú ìran ìyà tí ó jẹ àwọn yẹn àtòsà wọn ẹnìkan jẹ́rú ẹ̀rí láyé ó sì rí bẹ́ẹ̀ náà tòfánì ó ṣẹlẹ̀ mọ́ kò ṣẹlẹ̀ máa irú àkúrun báhùn kò ṣẹlẹ̀ láyé mọ́ kò ṣẹlẹ̀ láyé máa wọ́n dẹ̀ sọ fún wa nínú ìtàn pé kò ní ṣẹlẹ̀ mọ́ tálíkì àmì dé ìparun lè bá àwọn ará ibì kan àwọn ará àbíkan ìparun lè bá wọn ìlú yín lè tú ìlú yìí lè tú fíléèjì yín lè jóná fíléèjì yìí lè jóná ṣùgbọ́n gbogbo ayé látòkè délẹ̀ kò jóná àbí ó parẹ́ wọ́n ní ò ní ṣẹlẹ̀ tálíkì àmì kò ní ṣe ìdájọ́ kìyà wọn fi dé kí ló wá fà tí èpè náà fi tádùá náà fi gbà tó bá wọn rojọ́ òun fọ́lọ́n débi tí èèyàn rò dé ara ẹjọ́ tí wọ́n rò náà ní àyà 23 tí wọ́n ti ń sọ wípé tí a'udhu billah أعوذ بالله من الشيطان الرجيم وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا ẹ̀yin náà bá wọn kéèké ń gbọ́ báyìí ni ànábì wa Nuh alayhi salatu wassalam ni wọ́n pe orúkọ òòṣà yẹn wọ́n polúkọ ọ̀sà wọ́n fi ń rojọ́ fọ́lọ́run wọ́n fi rojọ́ fọ́lọ́run bí wọ́n bá sọ pé alẹ́ hatakum lásán ó ti tó bí ọlọ́run nú ó ti tó bí ọlọ́run nú kò sí nǹkan tó bọ́lọ́run nú jẹ bọ́lọ̀ kò sí nǹkan tó bí ọlọ́run nú ju ẹbọ lọ lẹ́yìn ẹ̀ làwọn nǹkan yòókù wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn náà làwọn yòókù ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo ẹni tó bá ti ṣẹbọ ó ti rí ní bá ní èèyàn rí pupa ojú ènìyàn yóò rí pupa ìyá ọlọ́run ọba yóò rí pupa ìyá ọlọ́run ní bá ṣe bọ́ tòrọ ọ̀gbọ́dọ̀ sọ pé pupa ojú ọlọ́run ọgbọ̀nà sọ bẹ́ẹ̀ yóò rí pupa ìyá ọlọ́run o yóò rí pupa ìyá ọlọ́run wọn náà sì mọ̀ pé pupa dénjà ní nínú ètò ayé gan ìyá ọlọ́run yóò rí ó rí dénjà rẹ̀ o lọ́lọ́run ọba fi lérí pé gbogbo ẹ̀ ń bá ti dán wò ó ti ṣe kínú ó ti dán tán bọ́bá wá dárúkọ alẹ́ hátàkùn lásán tó fi rojọ́ fọ́lọ́run ó ti tó ó ti tó ànábì Nuhu tún wá ọkà kó lè bá jẹ́ sí pé irú ọ̀ràn ìyà tí ó jẹ wọ́n gẹ́gẹ́ bí n ta sọ yóò jẹ́ aládìpèlé wọ́n wá sọ pé ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا ẹ̀yin olùgbọ́ wa nígbà tọ́rọ̀ wá rí báyìí òrìṣà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ó náà ni ànábì Nuhu mention tá a sì fẹ́ ròyìn a fẹ́ sọ kí ni ó ń pè ní wádùngàn wádùn nǹkan kí ni wọ́n ń pè níbẹ̀ ẹnìkan sọ mẹ́rin ní wúdù àbí wádù ọwá ń béèrè fátíwá lọ́dọ̀ àwọn onímọ̀ mo ní ó sì béèrè ó tún sọmọ rẹ nísọkúsọ ó sì béèrè ó tó sọ́nsọkúsọ ẹnìkan sọ mẹ́rin ní díbù ọwá ń pè ní símbì ọwá ń béèrè pé ẹ dákun bó lóókọ ìdí ní ìkókò lọ́mọ rẹ̀ ń jẹ́ báwọn ẹ̀gbọ́ wọn ni akábéèrè ká tó ṣiṣẹ́ ní báàbù al-ilmu qabla al-qawli wal-amal àmà tó sí ní ká tó sọ àìsọ ká ṣe tán ká tó ẹ̀ṣẹ̀ àwọn àmà lẹ́yìn ẹ̀ yóò yí ọ lọ́wọ́ bá wọn ọlọ́pọ̀ rẹ̀ níwájú ní ẹ̀dá kan sókọ̀ ìdá kí ní bú lọ́dá ó rí bí tọ́lọ́run ti sọ̀rọ̀ wọn
òun wò wípé bọ́yá ẹni ọlọ́run kan tí wọ́n sọ di òòṣà ni wọ́n náà máa yà bẹ́ ò wọ́n ní Ànábì Nuhu sọ pé orúkọ wádù yìí a fẹ́ ma èwo ni wádù èwo ni sùwá èwo ni Yaghūth èwo ni Ya'ūq èwo ni Nasr bí ta dé lánàá ọ̀yà ود وعن الماوردي أن ودا أول صنم معبودين. wọ́n ní Mawardi ìkànnà àwọn onímọ̀ àgbà onífẹ́kẹ̀wò ni wọ́n mọ̀ kí ó púpọ̀ wọ́n tú ṣùdísàlẹ̀ mímọ̀ wọ́n ní wọ́n fẹ́ sàlàyé wádù fún wa wọ́n wá ní wádù ó ní àkọ́kọ́ òrìṣà tí wọ́n sìn tí wọ́n bọ ó ní àkọ́kọ́ òrìṣà tí wọ́n bọ wọ́n wá ní ibi tó wà ní wọ́n dákọ̀ ìlú ibi tó wà àwọn ibi tí wọ́n ti ń sìn nù nìṣó wọ́n wá ń fẹ́ ròyìn bó ní wádù ṣe rí wọ́n ní àwòrán ẹ̀bí àwòrán ọkùnrin àwọn kan ní àwòrán obìnrin ṣùgbọ́n òjé ni wọ́n fi ṣe kí náwó lè bá tètè jó dáadáa jọ ń gbìyànjú kìí náà wọ́n náà mọ̀ pé òjé amúnájò lóko òjé wọ́n ní òjé ni wọ́n fi gbẹ́ ni wọ́n fi hún ni wọ́n fi gbé jáde a máa pé wádù àti wódù fóbẹ̀ yẹn wọ́n ní wàbí hádà ta'lam wádù lágbọ́n ni wọ́n ní wádù ó ní àkọ́kọ́ òsà tí wọ́n tẹ́ kọ́kọ́ bọ lórílẹ̀ ayé tàgbọ́bá ni ẹlẹ́ẹ̀kejì wọ́n náà ní sùwà wọ́n ní àwọn àrán Hudayl àwọn ni wọ́n ní sùwà àwọn àrán Hudayl gẹ́gẹ́ bí n ta fẹ́ gbọ́nbẹ̀ láàrin ni pé kìí ṣe pé òrìṣà kan gbogbo wọ́n ń sìn nígbà mo sọ fún wa pé nígbà tí Ànábì Nuhu ti ń kà á àti tí ń pàtà àwọn alágbára wọn bí wọ́n ṣe ń kọ̀máǹdì àwọn èrò ẹ̀yìn wọn tí wọ́n ní وقالوا لا تذرون ولا تذرون nígbà wí báyẹn tán wọ́n wá bẹ̀rẹ̀ sí kà ní ẹyọ kọ̀ọ̀kan kó lè bá jẹ́ sí pé kò sí ìdílé tí ò ní tako Ànábì wa Nuhu alayhi salam wọ́n wá pass message sí ìdílé àwọn tí ń sin Waddu wala tadharunna nígbà pass message sí bẹ̀rẹ̀ tán wọ́n tún bọ́ sọ́dọ̀ àwọn tí ń sin sùn náà aráàlú bí báyìí ẹ̀yin náà ẹ máa gbógun tí ó wọ́n níbẹ̀ náà lẹ́yìn Yaghūth náà ayá ẹ̀yin tẹ́ ń sin Yaghūth náà gbógun tí ẹ̀yin tẹ́ ń sin Ya'ūq náà gbógun tí ẹ̀yin tẹ́ ń sin Nasra ẹ̀yin náà ẹ máa gbógun tí ló fi já sí wípé afẹ́ lè gbé jáde nù àyà ẹ̀ afẹ́ wípé àwọn òòṣà márààrún wọ́n fọ́nká orílẹ̀ ayé pátápátá ni àwọn tí wọ́n ń bọ wọ́n dominate gbogbo orílẹ̀ ayé ni afẹ́ lè sọ báwọn ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ìyà náà jẹ́ ìyà kárí ayé tó bá jẹ́ sí pé abala bìkan ní á dúró sí bí ìyà bá dé àwọn ará abẹ̀ nìkan ni ìyà ọ̀dọ̀ kí ló wá fà tó mi fi parí rẹ́ngbà náà tí ò fi sẹ́nì kankan kù mọ́ lórí gbogbo ilẹ̀ pátápátá kí ló fà tó fi rí bẹ́ẹ̀ wọ́n ń dàbí ẹni pa ń gbóòórùn ń bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọ ò wípé àwọn òòṣà márààrún wala tadharunna wadda wala suwa gbogbo márààrún yẹn wọ́n wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ni ló fi jẹ́ sí pé ńgbà tí ìyàdé ọkàrí wọn ìyẹn náà sùwà ẹlẹ́ẹ̀kẹta wọn náà ni Yaghūth wọn ló ná àwọn Murad àti Butayf àwọn ìran tí wọ́n ní bọ̀ yẹn gbogbo bí òsà ṣe fọ́nkánlẹ̀ Yorùbá náà á gbọ́ díẹ̀díẹ̀ ń bẹ̀ náà láàfin mọ̀ wípé wọ́n pín káàkiri bí wọ́n ṣe ń pín láti láéláé wọn nìyẹn bí wọ́n ṣe sì máa pín lọ náà nìyẹn naam wọ́n ní ìkánú àwọn onímọ̀ Abu Usman Nahdi onírọ̀ àìtú yà sórí ràkùnmí tó jẹ́ sí pé ìrìn rẹ̀ ọ̀yà ńlẹ̀ ìrọ̀rọ̀ máa ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí sí tẹ́ gbé sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò fẹ́ jábọ́ torí tó bá jábọ́ kí ló ṣẹlẹ̀ jẹ́mọ́ ojú tì wọ́n nìyẹn àwọn náà wá lọ wá ẹran ràkúnmí tí a mọ̀ pé ẹsẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìrọ̀rọ̀ máa ń rìn pẹ̀lẹ́ bí a ti wulẹ̀ wọn ó lè tó kò lè sáré òní wọ́n gbélé lórí òní tí a bá ti ń lọ ibì kan wọ́n gbé síbẹ̀ wọ́n ń gbé òrìṣà lọ tí a bá ń lọ wọ́n fi ń ṣe bí ìgbà tó jẹ́ sí pé òun ni yóò gáìdì àwọn oní ọ̀dà àbòbà wọn ń tẹ́ gbé lọ́wọ́ tẹ́ ní kó gbé yín sẹ́rí pé kò sí làákàyè náà ويسيرون معه ولا يهيجونه حتى يكون هو الذي يبلغ بينهما فنزلوا وقالوا فاغرد يا eléyìí ni a ń pè ní Yaghūth
kìnìún ó náà ni àwòrán tiẹ̀ àti rí àánkùn tiẹ̀ àwọn ará míì náà tún lélẹ́ náà wọ́n lé àwòrán tiẹ̀ ẹṣin lòun àwòrán ẹṣin tálákọ̀ọ́kọ́ kìnìún àbí ìtọ́tẹ̀lé yìí ó jẹ́ ti ẹṣin wàkánà wọ́n ní òun náà tún wá wọ́n sájogún ẹ̀ tó fi takátòpò tó fi dọ́dọ̀ àwọn Hamdan wọ́n ní Nasiru ti ẹ̀wùsá ẹlẹ́ẹ̀ka wọn nù wọ́n ní àwọn himyar wọn ní wàlìzíkìlá ẹyẹ lòun àwòrán ẹyẹ lòun ti àwọn yàwòrán tí wọ́n gbẹ́ tí ẹ̀ ní àwòrán ẹyẹ náà tọ́ lẹ́yìn ilé ìtawárí márààrún yìí àwọn afẹ́ wá wò pé ẹnu orúkọ yìí ọya orúkọ alákọ̀ọ́kọ́ kí ni jàmá wàdù àwọn wá sáàtì ẹ̀rí ń tọ́jọ́ nínú òsàlẹ̀ tí Yorùbá ń bí ó lè má jọ láwòrán o níbi a ṣe gbé hàn pé èèyàn lòun ni wọ́n ní àwòrán èèyàn lòun àwọn kan lọ́kùnrin àwọn kan ní àwa lè fi gbogbo òòṣà tí wọ́n bá ń bọ nílẹ̀ Yorùbá tó jẹ́ sí pé ìpìlẹ̀ rẹ̀ obìnrin ni ẹ máa pè ní kínú wàdù tàbí ìpìlẹ̀ rẹ̀ jẹ́ ọkùnrin ẹ máa pè ní wàdù ìwọ́n náà wà máa kí àyà fáàrán rẹ̀ pé wọ́kọ́ ọdún náà wà ní àtàkùn wàlá ọmọ kí fún ọgbẹ́ ẹ̀yìn náà fi ẹ̀fọ̀sún sílẹ̀ obìnrin kan tí ò ní lárí kan ní jẹ́ Ọ̀ṣun ẹ fi Ṣàngó sílẹ̀ ẹfọ̀ ya sílẹ̀ ẹfọ̀ ògún sílẹ̀ ọkùnrin ló náà ẹfì yé máa já sílẹ̀ obìnrin ló náà ẹfọ̀ Bàtálá sílẹ̀ èèyàn ló náà ìsúláàlú ọkùnrin ní ìsúláàlú náà ẹfọ̀ náà sílẹ̀ bó ṣe wà lọ nìyẹn àyà yìí ọ ń bá ọ ń tún àti sírí àwọn tó lọ ìwọ náà lò fáwọn tàsíkò tiẹ̀ náà àwa fẹ́ wo àwọn orúkọ wọn a fẹ́ wò bí tá a lè lẹ̀ mọ́ mi ò sọ pé ò ní o àwọn afọ́sọ́pọ̀ òun ni ibi tá a lè lẹ̀ mọ́ tó má aburú àtàburú bọ́ọ̀lẹ̀ mọ́ ó ti lẹ̀ nǹkan ẹ̀fún rẹ̀ àwa kàn fẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí sáǹdì táwọn gbọ́dá orúkọ ńlá sẹ́n ok orúkọ alákọ̀ọ́kọ́ èmi ò tí ì rí sáǹdì kankan nínú àwọn orúkọ òòṣà tó pọ́pùlà ńlẹ̀ Yorùbá tọ́jọ́ wàdù ṣùgbọ́n èyí tí mo rí tó ti ẹ̀fẹ́ lágbára jù náà ni Al-Uzza nígbà bá débẹ̀ á sọ padà tọ́ níbi eléyìí àwa bọ́ síbi okùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni Suwa ẹjá wo Suwa mbúlalè lẹ́mọ́ ẹ̀pù lọ́sùn tí ẹ̀ ẹlò mọ́sùn tó ọmọ pé àìnù tó parí ẹ̀ náà àwọn náà lápè wọ́n kọ̀ Ọ̀ṣun ẹbí Ọ̀ṣun ọgbé ọ̀hún sẹ́yìn Ọ̀ṣun ẹjá lẹ̀ mọ́ bẹ̀rún tí ẹ Suwa àtọ̀ṣun wọ́n jọ lẹ̀ mọ́ra wọn ẹjá bọ́ sọ́ di Yaguz mú láwà gbé Yaguz tó máa ń jẹ́ pé ní Ṣàngó
mọ̀ pé sáà ò sí ní èdè Yorùbá gbogbo sáà kéwú ní aṣọ di sí ìtàn ẹgbẹ́ Ṣàngó alẹ́ Yàgúsù àti Ṣàngó alẹ́ àpapọ̀ ìwọ ń Ṣàngó sọ mọ̀ pé ọmọlẹ́yìn Yàgúsù wọn náà omi sì fẹ́ gbé wọn náà lọ́tọ̀ ọba sọ́la kó lè bá yí ọkẹ́rù lè bá bá ọ́ la fi ń sọ bá wọn omi ló gbé gbogbo àwọn eléyìí lọ àtàwọn tí ń sìn wọn àti tí wọ́n ń sìn kómi ó tó dé wá bẹ́yìn náà wà láyàwó ọwá ní yàrá kù ń tiẹ̀ ibi tá ju yàrá kù máa ń tiẹ̀ àwọn wò pé bọ́lá lẹ̀ mọ́ àwọn kọ́pọ̀ ńlẹ̀ ẹgbẹ́ lọ́yà yàrá ẹgbẹ́ ọ̀yà ìyá ọlọ́yà àti ọmọ ìjọ ọlọ́yà ẹ̀rì omi ń bọ̀ àgbé yín tẹ́ ẹ̀bà sọ́ra o tọ́ ẹjẹ́ abọ́lọ́ síbi parí ó ní Nasr wà Nasr ìwú láàsù Nasr àmà ń tí ẹni ẹjẹ́ àpé ẹnìkan lọ́sùn mú ni ọ̀síhùn ọ̀sìn ó lè gbé ọ̀sìn máa dùn ìtọ́tọ́tọ́tọ́tọ́ ní ọmọ ìjọba nínú tí ń dùn náà ó dàbí ẹyẹ náà lóòótọ́ ọ̀sìn ònú ìyá ilẹ̀ bàbá ọlọ́sìn ìwọ náà máa rí tí omi o kó tètè túbá kó fi ọ̀sìn sílẹ̀ gbogbo àwọn òsàtà wá dárúkọ yìí ẹwà ò bá ṣe wá lẹ́hùn ẹwà lọ mọ̀ pé ìtàn òsàlẹ̀ Yorùbá ọlọ́nkọ́sán àfá Ismail Suleiman kọ́sán lẹ́sàn rere náà ẹ̀rí gbogbo ìtàn òsàlẹ̀ Yorùbá ńgbà mọ́ ní ọba ń tẹ̀jáde mọ́ bá kàwó ó sì ń rí mi lára ọwá ń dàbí ẹni pé sáwà Yorùbá ṣé bá ṣe wà náà rí a ní rìfọ́ọ̀mù ara wa kéèyàn máa pàtàkì pé bàbá rẹ̀ jábọ́ láti sánmà ìyá rẹ̀ hù jáde bí iṣu láti inú rẹ̀ kó o sì gbà àwọn tí wọ́n lè mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ láyé ìgbà kan wọ́n sì gbà bẹ́ẹ̀ ṣé ní ìsìn sí wọ́n gbà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yọrọ ni àwọn àtàn yẹn ń ríyàn lára tó jẹ́ sí pé à ń pè ìran Yorùbá ẹ̀tún tò èyí tí ọ̀bá bá làkáyè mọ́ ẹ parẹ́ ẹ̀tún ṣe torí wọ́n máa wà bí múgùn báwọn ẹni tó ní làkáyè gidi tó bá kàyọ̀ wọn pé irú àwọn ọ̀rọ̀ àyè tí wọ́n ń pa rúùtàn tí ọ̀dà abẹ́ tó Ògún wọ́n lò ní àkọ́kọ́ ọba àlúfẹ̀ Ògún lákàyè ó sì malẹ̀ wọ́n lò ní ọba àkọ́kọ́ ní Ilé Ifẹ̀ wọ́n á máa ròyìn ẹ̀ pọ̀ pé ó fẹ́ràn ogun jíjà ó fẹ́ràn wàhálà ló pé òun ọba ní jagunjagun ó gbé ó fẹ́ràn wàhálà ẹ ń bá ń bọ̀ kún náà ó fẹ́ràn wàhálà nìyẹn ẹ á ń pè nǹkan Boko Haram ẹ wá ń lẹ̀ mọ́ Islam níbo ló yẹ kẹ́ lẹ̀ mọ́ gan ẹjá ronú sáwọn nǹkan níta ń sọ láàrin ni pé gbogbo ẹni tí bá ń bọ̀ kún kó lè bá bọ́pá bọ́sẹ̀ kú lára òkun ìkọ́ni ní jàgídíjàgan òun wàhálà lògùn wọ́n ní bó ṣe wá wà ní wọ́n nígbà tí ó kú láyé wọ́n ní ọwọ́ àwọn kan sáré mọ́ náà ni ọba parẹ́ sọ́nà Èkìtì state wọ́n sáré mọ́ tọ́ Ògún nìyẹn o àwọn àròyìn tí wọ́n fi ń ròyìn rẹ̀ tó bẹ̀rù jama ó yẹ kí ìjọba gan bẹ̀rù Ògún pẹ̀lú wọn gbé lárugẹ torí pé yóò kò bá láàfíà lù yín inú tí wọ́n fi ń ròyìn ẹ̀ ní kí olómi ńlé fẹ̀jẹ̀ eléyìí ń lágbára ju Boko Haram lọ Boko Haram ò fi gíní kò fún ọkàn fẹ̀jẹ̀ wẹ́ntì ẹ̀ ọkàn pa àyàn kiri àṣà eléyìí yóò sọ ẹ̀jẹ̀ di yóò bá gbé omi sínú bọ́kẹ́tì ọ̀fẹ́ wẹ̀ báyìí kí ni ó wà ń bẹ̀ ó di ilé ìwẹ̀
ẹni tí ń da ẹ̀jẹ̀ sórí tí fi ń wẹ̀ ṣáwà sí mẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní la ilaha illallah mo ní tí a ń pọ̀ pẹ́ wa وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا Ọbàtálá Ọbàtálá wọ́n lọ jábọ́ láti sánmà tí ẹni ó jábọ́ láti sọ́mọ̀ tí ẹ ní láìsójú òun lọ dára ẹ̀ òun ló dára ẹ̀yà kan tó ṣe gbọ́jà máa tó ṣe é gbọ́ tó bá yá sí pé èèyàn máa láti bá ní ìtàkítà lè léhun ìtàn lélẹ̀ ohun ọ̀tàkùlà káyọ ọmọ kékeré ó tó takótagbà bó wà ní tàgbà wọ́n lọ wá láti sánmà tí ẹni wọ́n wá máa ròyìn ẹ̀pọ̀ fẹ́ràn àlàáfíà wọ́n lọ fẹ́ràn àlàáfíà náà ẹlẹ́ẹ̀kẹta Ṣàngó Ṣàngó ìtàn ànábì Núhù ló máa lọ́bẹ̀ wọn bẹ́ẹ̀ni ìtàn ànábì Núhù ló mú wa lọ́bẹ̀ ìwọ ọmọ wádùn tí ẹ kò sì máa àdánwò tí ń bẹ lára àwọn tòsí rẹ̀ ló já máa dákọ̀ ẹ̀ Ṣàngó wọ́n ní ọba kan náà àwọn ọba ìkeje nílùú Ọ̀yọ́ ni ọba kejì nílùú Ọ̀yọ́ wọ́n ní ó fẹ́ràn pupapupa pupa rẹ̀ nìṣà ní lẹ́jà tó bá sì débì kan wọ́n ní tó bá sì báyìí iná sí kíni ẹ̀dà kùnrin tó sì máa pọ̀ náírà kọ́ máa pọ̀ dọ́là èyí tí ń pọ̀ náà sí ìgbé sí ó sùn mọ́ ara ń tó lúwò ń pariwo fún yín náà ara kan tó bá wọ́n lúwò ń pariwo fún wa nù ẹjẹ́ àrò tó bá pé dọ́là ní ń pọ̀ ní Nàìjíríà ó ti dáa jù báyìí lọ bí gbogbo olú ọba ti ẹ̀dá Ọ̀yọ́ ò ní sí gálọ̀pù kankan lọ Ọ̀yọ́ mọ́ iná ní ń pọ̀ jáde ló fi jẹ́ sí pé ọ̀nà tí ànábì Nuhu alayhi salatu wa salam tí wọ́n ń gbà ṣàlàyé àwọn òòṣà àgbà náà báyìí àwa náà gbọ́dọ̀ fọ́ tìlú wa iná mọ́lẹ̀ kó lè bá yé wa la fi ń sọ léyìn tó lélùmí ọmọ òbí Yorùbá nítàn wọ́n lágbára o tó bá lágbára ní kí ló tó iná ní wá ń pọ̀ jáde ní tiẹ̀ ọmọ pésù ní ń bá jẹ èsù ọkọ̀fẹ́ kọ́ dáa fún ọ ìyẹn ló fi ní ọmọ pọ̀ náà jáde tó bá kọ́ bá kọ́kọ́ dáa fún ọ ní kí lẹ́yẹ kọ́ máa pọ̀ jáde bí ọba ti ẹ̀pọ̀ dọ́là kọ́pọ̀ náírà fún wa káwọn èèyàn máa náwó kó di ATM card àti machine àbí èyí sí tó fi jẹ́ sí pé tiwa ò pọ̀ dáadáa èyí tẹ́yìn mú ti ilẹ̀ Yorùbá aburú ní pọ̀ jáde nǹkan dé so eléyẹn ni kí la pè é Ṣàngó wọ́n lọ fẹ́ràn pupa aṣọ rẹ̀ pupa ní máa wọ̀ gbogbo nǹkan kan báyìí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn òòṣà Ọya wọ́n ní ìyàwó Ṣàngó ni àbí wọ́n ló ní ìyàwó Ṣàngó tẹ́rí pé ń tọ́kọ́ báyà ló náà ṣe kíni ńgbà ọkọ bá ń pọná kí lẹ fẹ́ kí ìyàwó ọ̀pọ̀ ìpọ̀ púpọ̀ ló náà ọ̀pọ̀ jáde ìwọ tó ń bọ ya náà sọ ma pé ìbọkúbọ lọ ń bọ ìwọ tó ń bọ Ṣàngó iná lọ ń bọ kò sórí lẹ́nu Ṣàngó iná ní ń bẹ lẹ́nu ẹ̀ ìwọ tó sì ń bọ ya náà máa retí kejì náà èyí sí dáadáa ní ń bẹ lẹ́nu ìyàwó Ṣàngó náà nínú àwọn òòṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ń sìn òun náà ní Èṣù Èṣù láàlú ògiri oko máa bá kí sórí kiri náà lélé òun àwátà ń sin lọ́hun Ọlọ́run ní wa lillahil kí ló ní ẹ ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀yin olóòkọ́ rí tí ń bà ẹ̀tùn wá lókìtọ̀ dáa tó kọ̀ bá ti ẹ̀dá tí wọ́n bá kiri sí àpá màá ní ìjẹ́ àtókọ àtoríkì negative fún gbogbo ẹ̀ ìwọ́n tó ń sìn náà ayé rẹ̀ negative tó bá sọ́ra ó ètè túbá ń bẹ̀ ni o wọ́n ní Ọya ìyàwó kí náà pé Èṣù ó ní PA lọ́jẹ́ fún Ṣàngó ọwọ́ ọ̀tún ẹ̀ nígbà tí sọ pé Ṣàngó ń pọná lẹ́nu kí lè fẹ́ kéṣù ọ̀pọ̀ ọba ní PA tó yá tó jẹ́ sí pé ọmọ ta ni ìwọ náà kí ló kọ rẹ ọ̀gá ni a jẹ́ pé Ṣàngó ọmọ jẹ́ ọ̀gá Èṣù
a sì máa ń wá ṣọ́ra kúrò lára èṣù. Kí ló wá ń sin Ṣàngó sí, kí ló ń sin èṣù sí? Náà nínú àwọn òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá tá a ti fẹ́ fò ó náà ni Ọ̀ṣun. Ọ̀ṣun. Ìmá ń dùn wá pé wọ́n sọ stéètì wa lọ́ṣun. Ìmá ń dùn wá pé wọ́n sọ ìlú wa lọ́ṣun. Ìmá ń dùn wá. Ara human rights lẹ́yìn. Ara ẹ̀tọ́ ọmọnìyàn sí ní. Ẹlẹ́sìn tí ń bẹ lọ́ṣun. Àbá ti ẹ̀ pé ẹjẹ́ àgbà pé mẹ́ta ń gbà náà. Méjì làwa fẹ́ pè. Mùsùlùmí àti kíni? Àti kìrìsìtẹ́nì. Èyí ṣe tẹ́ fi wá lọ tàwa fóòsà. Ṣé ẹ mọ̀ pé tí yẹn sì méjì òkú jẹ? Ẹnìkan bá sì dánwò ẹ̀wọ́ pé ó ṣe lè jẹ́ kíní káwà wá sí ká sọ stéètì ní ká sọ pé Maka state. Sẹ́yìn ọgbà báwọn Christian náà bá ní Jerusalem state náà lábẹ́ sọ ìbítà wáyé sẹ́gbà bẹ́ẹ̀ bá sì wà dàpọ̀ tẹ́ máa rà fi kan lọ́dọ̀ àwa mùsùlùmí ẹmú lẹ́tà kan ẹmù àbí Maka ẹmù àbí jó àti já àbí àti owó ti àwọn ọlọ́sùn tẹ́ ẹ bá jápọ̀ láti ẹ̀tún sọ pé ẹ̀sẹ̀ dédé èyí tẹ́ ẹjọ́ wá sí wọn lọ mi máa pè wá lọ́sùn àbàtàlẹ̀ pè wáhùn mọ́ bàjẹ́ ni àgbàrá tí ọ̀ mọ́ gbogbo ẹ bá kọjá níbi omi Ọ̀ṣun èmi ò rí tó funfun rí láyé òjò ọ̀rọ̀ yìí máa ń pọ́n ni ẹni sí náà lọ́wọ́ yẹ wá ká máa pùpà pé ẹ̀yàn Ọ̀ṣun dáa ìwọ́n náà èmi rèé ọmọ Ọ̀ṣun àgbà ni o kọ̀tẹ́ alọ́run jàmá ẹwọ́ kọ míì tí ò ní ń ṣe pẹ̀lẹ́sìn kankan náà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kẹ́ pè bẹ́ẹ̀ á pè ẹ̀hẹ́n ó sì dáa báhùn ṣùgbọ́n ká pé Ọ̀ṣun so wọ́n ní Ọ̀ṣun tí àwọn òní wọ́n ní omi kan tí ọkọjá ní ẹ̀kùlé Òṣogbo ni ọkọjá lẹ́kùlé Òṣogbo gbogbo bí ọba ti rí omi Ọ̀ṣun ní Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yíká ìlú wa l'Óṣogbo wọ́n ti gbalẹ̀ tán mọ́ àwa ará Òṣogbo lọ́wọ́ wọ́n wá fẹ́ sọ gbogbo tó bá ń bọ̀ láti gbá odò Ọ̀ṣun oníbándìrì tó ti wọ Òṣogbo ló jẹ́ ń pé ọgbẹ̀yìn kùlé Òṣogbo kọjá ó lè rí gbòòrò èyí tó tún súnmọ́ díẹ̀ lè tó wà lọ́nà ọ̀dọ̀ wa lọ́nà òkè súnà lókè lọ́hùn tó tún súnmọ́ díẹ̀ nù tí ó sì ti ń bọ́ sẹ́yìn ìlú náà ring road lọ́gbàbẹ̀ táwọn èèyàn fi ń rí padà tọ́ nítorí ìdí eléyìí omi Ọ̀ṣun òòṣà ló náà obìnrin kan tó wá láti Australia ló wá gbé lárugẹ kò ní láárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyíbó kan tó wá láti Australia báyìí àbóbìnrin náà kan àpèlé èṣù kan tó wá láti Australia òun ló wá gbé Ọ̀ṣun lárugẹ wọ́n ní 2005 ló tó di nǹkan tí wọ́n promote ẹ̀ sókè díẹ̀ nínú náà tó ń ti bẹ́ẹ̀ náà bí wọ́n bá ń sọdún wọn báyìí yóò sì máa tẹ́ bá wo àwòrán ẹ̀ tábá wo yẹn bá sọ tí wọ́n pé àwọn gómìnà lọ bẹ̀ kíní kankan ká ọlọ́run kọ́ bá wa gáìdì gọ́fúnà Rauf Arẹ́gbẹ́ṣọlá kò dé bẹ́ẹ̀ rí wọ́n mọ̀ bí wọ́n ṣe dọ́gbọ́n sí wọ́n bá ti fọjọ́ sí báyìí yóò àfíìtì prógámù sí outside Nigeria àbọ́bá travel ti ẹ̀ wọ́n lọ múra wọ́n lọ Mẹ́kà wọ́n lọ kankan torí pé bọ́ ọba débẹ̀ ọ̀bọ lọ́mọ rí ń bẹ̀ ìwọ ọ̀kọjá lọ ń bẹ̀ ọ̀nà kan bẹ́ ń bẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí táà mọ́ gbàǹgbà kan kó tó di pé bàbá wa Arẹ́gbẹ́ṣọlá sí títì ring road yẹn o lè rọ́nà lọ àfikọ́ gba pàlàpàlà hùn tàbá wá ń lọ báyìí ọ̀nà jákújákú ìmọ̀ ọ̀nà tó báàdì tó ọ̀nà nínú Òṣogbo tọwọ́ sí tó ìmọ̀ nígbà náà tọ́ tẹ́ bá wá ń lọ ẹ wá máa rí ọ̀bọ èmi sì mọ ọ̀bọ dáadáa mọ mọ oríṣiríṣi ọ̀bọ kìí ṣe Nàìjíríà mo ti mọ̀ níta mọ mọ ọ̀bọ tó jẹ́ sí pé tọ́ bá rí báyìí mọ mọ bí ṣe pọnmọ tó sí ọba wọn tọ́ bá rí báyìí yóò sì bí èèyàn kìí sí náà kí o èèyàn ọ̀bọ gan mọ́ sọ fún
àwọn ọmọ kọ̀ọ̀kan náà mọ́ bí tá àti máa rí tá bá ti ń lọ lójú ọ̀nà ákàdó ni wọ́n pọ̀ gan-an tó ń gbà mọ́ wá rí ọ̀bọ níjọ́ náà ní odò Ọ̀ṣun wọ́n á wò pé bí èèyàn bá jẹ ọ̀pọ̀lọ́ yóò tiẹ̀ sì jẹ èyí tọ́lẹ̀ èyí fi yé wa yí pé Ọ̀ṣun náà ò sún fún wọn ọ̀rọ̀ bàbá ó ti rí bí ọmọ kòtò lóńgbò yẹ tẹ́wọ̀n òun lóńgbò tí wá máa disturb ní máa lásílẹ̀ kọ̀ọ̀kan yẹn kòtò kókò báyìí náà rí ẹ̀rọ mo ní ṣé ọmọ ajá làwọn eré ọbọ ní ọmọ ní wọn lọ́mọ kọ́ ọ ní ìrí tọkùn ọmọ ní ìyálé léyìí Ọ̀ṣun ò sún fọ́bọ̀ وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ẹni tó rí ẹ̀ bá gbénú àwọn oníjọba kò ní débẹ̀ torí pé kí tí ń lọ náà yọmọ ọlọ́bọ náà gbogbo àwọn nǹkan tí ò ní láárí gádà bíríìtì bẹ̀ báyìí kò ṣeé rí ojú bọ gbogbo ẹ̀ rí pé omi náà gbogbo ẹ̀ fìtílẹ̀ eléré ẹlẹ́ olójú 16 àbí náà wọ́n ó gbè lérí wọ́n tàn án ní ẹ̀bá sì tan fìtílà kí ní bá ṣe jàmá èṣù tí èsì pé fìtílà pé ọ̀fẹ́ fèrí náà pé òrì náà òrówó òsì mú ọ débi wípò òrówó ra torchlight ní tiẹ̀ ọ̀tọ̀délé hàn ṣùgbọ́n ọ̀tàn níta wípé ọ̀fẹ́ fi ṣe fá ọ̀fẹ́ fi sóti kankan ọ̀fẹ́ fi súre kan eléṣù ló kọ̀ rẹ̀ ń jẹ wọ́n lójú 16 ni ó gbìlọ ẹnìkan ó rúgbá ìyà tí ó rúgbá àbí wọ́n kàn ní gbogbo ẹ̀ lára wọ́n ní Ọ̀ṣun wọ́n ní ẹni tó gbé lárugẹ náà ní èṣù kan tó wá láti Ọ̀ṣun àwa máa pé Ọlọ́run ànábì Nuhu sọ fún ọkọ̀ ọ̀lú وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا ó kú ọ̀sẹ́yìn àmì ó bí ọ̀sẹ́yìn àmì ò ní ọ̀sẹ́yìn òun náà ni irinṣẹ́ kan tí àwọn babaláwo máa ń lò láti fi máa ma kí ló bá wá kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ dà tó bá ti wá rí ọ̀sìn èmi rírí ìwọ tó bá rírí máa gbọ́ bá náà ìkan bẹ nílùú Ìwó ńgbà kan máa sọ bí tó wà fún ọ àwọn tó wà ń bẹ náà mo rò pé gbogbo léyìn ti dahoro ní ìsìn kì í lẹ́yìn omi ń gbé lọ omi físíkà lè má gbé yín lọ omi tí ẹ̀rí ọ gbé yín lọ padà tó bá ti ń lọ tó bá ti lè Awúdẹ́rẹ́ sọ́ǹbọ́ ilé kan bẹ̀ jáǹpẹ̀ nílé Awúdẹ́rẹ́ nísàlẹ̀ ọba tó bá ti ń lọ báyìí tó bá ti rọ kó tó débẹ̀ kọ́ ni kó tó débẹ̀ ni lọ́wọ́ àlàáfíà báyìí tó bá ti ń lọ lọ́wọ́ àlàáfíà báyìí nílé wọn wà ń fẹ́ dárúkọ lè ní káwọn ará ilé wọn mọ́ bá sí máa bànújẹ́ lọ́wọ́ àlàáfíà lọ́wà bàbá kan bẹ́ẹ̀ ó kó àwọn ọmọ rẹ̀ wá sọ́dọ̀ mi wọ́n máa kíw àwọn méjì wọ́n á wò pé torí pé lè yẹn pọ́pùlà pẹ̀lẹ́sìn díẹ̀ ọkọ̀ ń gbà náà so ọmọ wọn wá ìkánnù wọn wá sick kò lè wá fún bí ọ̀sẹ̀ méjì gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wọ́n bá dìde pé máa lọ bẹ̀wò wọ́n bá débẹ̀ wọ́n máa dé bẹ̀ báyìí wọ́n sáà ń gbọ́ fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́ tí ń dún mo rò pé ń dá bàbá yẹn ń dá lejò lóhùn lọ́wọ́ ń gbà náà èmi bá fi jókòó ń ta mọ́ mọ́ wọn ọ̀sìn òun ẹ̀yìn ọmọ ọ̀sìn tí ta lọ́ máa dún òun ni ọ máa sọ̀rọ̀ lápèjúwe ní tí wọ́n ń pè lọ́sìn rẹ̀ o kó lè bá máa bí àwọn èèyàn gọ̀ọ̀sì máa sì sọ itú táwọn èèyàn ti fi 419 táwọn èèyàn ti fi ọ̀sìn sí fáwọn èèyàn kà sọ fún ọ tọ́ níjọ́ náà ọwá ń dún bí wọ́n dẹ̀ ti ṣe ni wípé bí ìkòkò kan ni wọ́n gbé kalẹ̀
wọ́n wà tasọ síbẹ̀ yẹn wọ́n ta sọ sẹ́yìn rẹ̀. ọ̀gbọ́ ìwọ tó bá fẹ́ bá àníyàn kan lọ sọ́dọ̀ wọn ìwọ wà jókòó níbi ẹ̀yìn aṣọ ọ wà fún lówó ó ti dàníyàn arọ́ sí babaláwo ó wà á máa sọ pé yóò àmá jíṣẹ́ pé yóò kí ọ̀sìn rẹ̀ ó ti mú sẹ́rẹ̀ kan tí ó ń bẹ̀rẹ̀ ọmọ tí ó pè tó bá ti pè tán báyìí ó ti dé ó ní kìníkà ó ní ẹ̀sọ bí ó ṣe lọ gbèsè ayé rẹ̀ gbogbo àníyàn rẹ̀ ẹ bá tú jáde kan ọmọ ẹ̀bẹ̀ wọn ti sí tí ń náà bá máa dún ṣùgbọ́n dídún tí ń dún yẹn ìwọ tó yìí sí baálẹ̀ ọ̀sìn ò lè mọ̀ túmọ̀ ẹ̀ bí ìgbà tí fèrè ń sọ̀rọ̀ bí ní ọmọ ara dún yọ ọmọ ara sọ bá ní lásán so tí ní ọmọ ara túmọ̀ ẹ̀fọ́ ọ̀sìn ònú wọ́n ti wá dáfẹ́ ìkẹ́ ẹlẹ́tọ̀ pọ̀ bèbí náà ń lò ní ìsìn yà kìí ṣe recording kìí ṣe recording ọmọ bí wọ́n ṣe ṣe ẹ ń bá ọmọ bèbí ìgbà kan nì òkè rẹ̀ kìíní kan bẹ̀m̀bẹ̀ tó bá ti máa gbé pẹ́fín tó ti máa ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. ṣé ẹ mọ̀ pé mo ní wọ́n máa ń ta aṣọ sẹ́yìn ẹ̀ bàbá òun tó jẹ́ babaláwo ni tá ń pè ní 419 ní ìsìn báyìí ọwá tẹ́nìkan bá ti wá yóò ti fi ẹnìkan sí ẹ̀yìn aṣọ ẹnìkan ti wà lẹ́yìn aṣọ ọ̀sìn fèkì mọ́ sọ kí ní ẹnu bèbí òun yá àfijẹ́ báyìí wọ́n ti wá ṣe practice fún tí pé training ti parí ẹ̀ pé kí ní ọmọ ọdún báhùn ẹni tí ń gbọ́ babaláwo tí ń gbọ́ èèyàn ni ẹni tí ń fọ̀ náà lè yàn náà ṣùgbọ́n kí ní bèbí tí wọ́n yọ lára bèbí yẹn ní òfìsẹ́ rẹ̀ wọ́n náà lọ tẹ̀sí ẹ̀ lọ́yọ́ kí ní ẹnu bèbí kó fi sẹ́nu rẹ̀ láì kọ́ máa fi sọ̀rọ̀ ó rí pé òun ò ní mọ̀ pé èèyàn ní sọ̀rọ̀ mọ́ èèyàn pọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ Ìbàdàn ọ̀pọ̀ Port Harcourt láwọn àlù tí a máa pè múgùn pọ̀ ń bẹ̀ dáadáa jẹ́ ọmọ rẹ̀ ọ̀sìn oníyẹ́ o wọ́n wá ní ọ̀sìn àwọn kan wá ń bọ wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ọba eléhùn náà bá mi ẹlẹ́ẹ̀kẹ́ inú àwọn tá a máa náà sálẹ̀ Yorùbá náà ní Yemọja ẹ̀yin ará ilé Yemọja ẹ̀pá ọkọ̀ yẹn ta ẹ̀padà baálé ilé Yemọja ní gbogbo ìlú ilẹ̀ Yorùbá ẹ lọ pa orúkọ ń dà nínú tá a lè sọ pé ó lè kó bá yín lé yín lọ́wọ́ ilé yín lè má dàgbà sókè ilé yín lè má dàgbà sókè torí pé orúkọ òòṣà ní ń jẹ́ orúkọ òòṣà ó náà ní ń jẹ́ orúkọ òòṣà ní ń jẹ́ tí ilé bá ń jẹ́ lé òòṣà ara ilé òun náà máa sá àbí tí ilé bá ń jẹ́ orúkọ òòṣà ara ilé wọn máa sá ara ilé yẹn máa sá náà fi ní Yemọja orúkọ òòṣà ni kí á Yemọja ìyá wọ́n lòun ló bí gbogbo àwọn òòṣà tá a dárúkọ látàárọ̀ àwa máa béèrè pé ok ẹbẹ́ nìkan jábọ́ láti sánmà bó ló ti jẹ́ sí pé Yemọja náà ló tún bí òun náà wọ́n ní òun ló bí gbogbo àwọn òòṣà pátápátá gbogbo èmi ni Ṣàngó èmi ni kankan wọ́n ní Ummul Asnam òun ló bí gbogbo àwọn òòṣà sáàgbọ́ yébánu Yemọja nìyẹn Yemọja yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà odò ni nílẹ̀ tí wọ́n ń bí báyìí a máa gbọ́ tí a máa pè ní ilé Yemọja jẹ́ ń sọ̀tàn kékeré ń bẹ̀rún ilé Yemọja tí wó yìí kò sí Islam ń bẹ̀ tẹ́lẹ̀ rárá fa'amma bi ni'mati rabbik bàbá tí ó kọ́kọ́ gba Islam lé Yemọja Allahu Akbar
bàbá tó kọ́kọ́ gba ìsìláàmù lè Yemọja bàbá àkọ́kọ́ ìsìláàmù lè máa ní tìlú Ìwó ń bí báyìí mọ́ tó ń pè yín náà wẹ̀yìn ará lè Yemọja ẹjẹ́ ayé orúkọ ń padà orúkọ ohun ẹjẹ́ ayé tẹ́ ẹ̀ bá máa bẹ́ẹ̀ ṣe yí padà ẹ pè mí á wà mí tọ́jọ́ kan tí ò ní lọ lẹ́nu tí ó sì tú lọ tẹ́ pé ja náà wà ń bẹ mọ náà wà ń bẹ tí ò ní wúwo láti tètè yí padà ẹ̀yin náà ẹ wọlé yín o ẹ wọlé yín ẹ tọ́ka àwọn èèyàn láti bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kárí àwọn èèyàn ńlá láti ń bẹ́ẹ̀ tọ́ka wọn jáde ẹ tọ́ka àfáà ńlá tí ń bẹ ń bẹ àáfà ńlá tí ń bẹ́ẹ̀ ẹ tọ́ka olówó ńlá tí ń bẹ ń bẹ olówó tí ń bẹ́ẹ̀ tọ́ka rẹ̀ lójú ọ̀nà ìwé pòfẹ́sọ̀ dá ń bẹ pòfẹ́sọ̀ dá tó bá wà ní ọmọ o ṣùgbọ́n àgbọ̀ àgbọ̀ nínú tí a bá ní tó kó bá lé yín orúkọ sàtẹ́ǹjẹ́ yẹn ó kọ̀ sàtẹ́ وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا nílé Yemọja yìí ilé Yemọja yìí ó súnmọ́ family house tí lè lè mọ́mù tiwa mùsùlùmára wọn dáwọ̀ àwọn bàbá wa nílé lè mọ́mù òun ni ọjà òun ló já ràìnràìn ló já ìrànyìn tí ìsìláàmù fi délé Yemọja mo rí àfá ọlọ́ta lọ́ọ̀kan náà ilé ọlọ́ta ilé ọlọ́ta òòsà ní abọ́ ń bẹ̀ náà òsàlọ́mọ́ ń bẹ̀ náà ní kankan ilé abọ̀kè ilé àbọ̀kì wọ́n náà mọ̀pá bọ̀kè ẹgbẹ́ wa náà lọ́wà wọn ò ní ìsìláàmù kankan mẹ́ wọn ní ìsìlámù kan bẹ̀ bó ti wá lọ nìyẹn láti ilé ọlọ́ta ìsìláàmù wá ràn ó ràn bàbá tó kọ́kọ́ gba ìsìláàmù ń lé Yemọja nílé Yemọja ọlọ́mọ wa kẹ́ bàbá yẹn àní àwa mọ̀ wọn ní ẹni tó jẹ́ sí wípé àwọn ní olórí ẹni tí ń bọ odò ń gbà náà olórí lọ́jẹ́ odò Yemọja yẹn àwọn ní ẹni tí ó jẹ́ baálé tó jẹ́ pé àwọn ní number 1 tí wọ́n mọ̀jọ́ tí wọ́n sọdún Yemọja wọ́n sì gba Islam wọ́n gba ìsìlámù àwọn bàbá tó bí wa wọ́n jù àwọn bàbá tó bí wa lọ lọ́jọ́ orí ṣùgbọ́n wọ́n gbà fún wọn wọ́n gbà fún wọn kìíṣẹ́ kan kìíṣẹ́ méjì ní ìmọ̀ye nọ́mbà rẹ̀ tí bàbá wa tí wọ́n jẹ́ ọmọ jókòó lọ́jọ́ máa ń jókòó kí ìsìlámù ó lè bá rìnlẹ̀ ń bẹ̀ nílé Yemọja yìí ilé Yemọja yìí bàbá òun ọlọ́run bá kẹ́ wọn àní àwọn ni wọ́n fún àwọn bàbá wa ní ilẹ̀ ọ̀wọ́ àwọn lọ́fọ̀ àwọn bàbá wa àgbà nílẹ̀ sọ mọ́lé Àgàjà ilé Àgàjà sọ ọmọ mọ́sáàsì tó wà ń bẹ̀ ilé kéwú ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ilé kéwú ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá Yemọja ohun tó kò ní Yemọja tó di ìsìláàmù àwọn ni wọ́n fún wa nílẹ̀ ń bẹ̀ àwọn ni wọ́n fún àwọn bàbá wa àgbà nílẹ̀ ń bẹ̀ àwa tó do Yemọja jọ pààlà ní ọ̀bọ̀ àfùmùdírù nǹkan máa jẹ́rìí sí omi Yemọja máa wá káwa mọ́nu kíláàsì ni tí ó máa sàn wá àgbàrá Yemọja máa yá wá sọ́dọ̀ wa ọ̀bọ̀ bàbá wọn ṣe ìsìláàmù dáadáa wọ́n ṣe ìsìlámù wọn dáadáa tí wọ́n fi kó láyé àwa wá máa gba wájú ilé bàbá ń kọjá tàbá ń lọ lé kíó tó ẹgbọ́ mi báwọn nígbà tàbá ń lọ sí lé kíó sẹ́yìn pé ọ̀nà Àbújá wà tá cross láti ilé akànsọ̀kalẹ̀ ní àmàmà rẹ̀ bàbá ń bá ti wá rí èmi àbọ̀ tí mo bá ń kọjá lọ tí mo bá ti rí wọn níta bá ti kí wọn pé kí nínú wà ẹ̀kọ́ àti ẹja yóò bá gbé fún mi ọ̀bọ̀ àwọn èèyàn ti lọ wọ́n gbé ẹ̀kọ́ àti kíni àtẹjà fún máa wá wo Yemọja wọn àwọn tí ń bọ́pọ̀ òòṣà ẹbọ tí wọ́n máa gbé sí oríta Yemọja wọn ọlọ́lọ́mọ yìí nọ́mbà ìjọjúmọ́ àwa ń ti àtàbá tí ń bọ̀ láti lè kí ó tàbá ń lọ láàárọ̀ a máa ṣàdúrà àti Ọlọ́run jẹ́ wọ́n gbé níbi oríta Yemọja náà Ọlọ́run jẹ́ kí wọ́n gbé kíní ìsíbẹ̀ o níbi tó máa Yorùbá gọ̀dé ńgbà náà wọ́n á tún máa fowó síbẹ̀ owó làwà máa ń sàǹtiwà ولا تذرن
سواع ولا يغوث ويعوق ونسرا. Èpin ni nígbà ọ̀yá kọ́bọ̀ dé wọ́n fi síbẹ̀ wọ́n ta epo sí lórí táwa bá ti wá ń bọ̀ wà báyìí láàárọ̀ èmi àti kejì mi àwa tètè múra ń lé pé àfẹ́ tètè dé tàbá ti kẹta bá tí àdá sí kò sí wàhálà àwọn àpẹ ká tó débẹ̀ àbí tàbá tí àdá àbí láàbí wọ́n tàbí lábàtà ibi tá a tún ti máa fọ owó ohun ọ̀gbọ́ omi iye mọjà náà láìfọ̀ ìyá kan tún tẹ ẹ̀pà nílé iye mọjà ń gbà rẹ̀ àádọ́ àlọ́ kó fún bẹ́ẹ̀ ni jẹmọ́ o Yemọja lórí hùn mẹ́sẹ̀jì mi sáwọn ará lé Yemọja ma wá wò bàbá tá wá ń wí hùn mọ́ bọ́dọ̀ sọ díẹ̀ náà díẹ̀ ń parí wọ́n wá bí ọmọ nínú ọmọ wọn ẹnìkan bẹ́ ń lé Yemọja já ń pè ní bísmìlá ṣé ń bẹ láyé wọ́n ti kó láyé wọ́n ń jẹ́ bísmìlá àwọn máa pè wọ́n Ọlọ́run wá fi ẹ̀san sára ilé hùn bí ẹni pé block maker ni wọ́n bricklayer ni wọ́n bá sá máa rí wọn táà máa rí wọn nígbà bàbá lọ́bá gbogbo ìyàwó ẹlẹ́hà ní padà gbogbo ọmọ bàbá òní ní ìsìn Mọ́sálásí wa ń bẹ ní ilé Yemọja. Bẹ́ẹ̀ wá ní ibi tí gbogbo ilé Yemọja bá wà ní gbogbo olùkọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò fìdí tó mí tí wọn. Fake ilé Yemọja nìyẹn. So orí original ilé Yemọja. Ẹgbẹ́ odò ni wọ́n máa gbé. Ǹjẹ́ fi máa fake Yemọja compound àti original Yemọja compound. ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. Nínú àwọn òsàálẹ̀ Yorùbá tàbọ́dọ̀ sọ́ra fún ní Agẹmọ wọ́n ní ìrànṣẹ́ Ọlọ́run láti sánmọ̀ ní wọ́n ló ti ṣe Ọlọ́run àwọn ará Ìjẹ̀bú àwọn náà ń sin Agẹmọ òjíṣẹ́ Ìjẹ̀bú ni wọ́n nínú àwọn òrìṣà ó náà ni Ògìyán Léjìgbò mo ti sọ lánàá náà ma wá ń kàtàn rẹ̀ wọ́n wá ní òrìṣà Aṣú ni ní a fi ń pè ní Ògìyán ìyán nìyẹn wọ́n ní òrìṣà Aṣú ni subhanallah Ògìyán tó bá jẹ́ sí pé òótọ́ ni òòṣàtọ̀ lálàáfíà tọ́ lágbára ni ó yẹ kí yán wọ́n ní Èjìgbò kò sì yẹ ká máa ra súlé Èjìgbò yẹ kó máa kó di ẹ̀yin ló yẹ kẹ́ máa export iṣu dé gbogbo ayé tó ń ti bẹ́ẹ̀ ẹ̀yin gan lọ ra sú wá láti wò ni ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. nínú àwọn òrìṣà tó wà nílẹ̀ Yorùbá o náà ní Òkè Ìbàdàn ilé àbọ̀kí ń bẹ ń bàdàn mọ́mọ́ bẹ̀ Òkè Ìbàdàn òkè làwọn ń bọ́ ní tiwọn àwọn ọ̀sọ́ yí pé èèyàn lòun àwọn ọ̀pẹ̀lẹ̀ yẹn tí wọ́n náà fi pẹ̀lú ọkọ̀ rẹ̀ náà Òkè
wọ́n wá nílé abọ̀kì wọ́n ní ilé abọ̀kì. ilé ẹbọ̀kì ní ọba tẹ̀ pé Ilé ẹbọ̀kì. àwọn ní ń bọ ilé ẹbọ̀kì mbẹ́mbẹ́ Ilé ẹbọ̀kì bẹ́ẹ̀. òòṣà kan náà lélẹ́yìn náà tó jẹ́ sí pé gbogbo ará Ìbàdàn tí bá tún kù ń bẹ́ẹ̀ Alábàdàn tó bá tún kù ń bẹ́ẹ̀. kí omi tòfánù tó dé Omi tó fánù tó dé. tí wọ́n ń bẹ̀ kọ́ mọ́ sí mọ́ Tí wọ́n bẹ̀ kó má sí. قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. àwa ní lánàá yí pé ó kọ márùn péré Márùn-ún péré. ó ní wọ́n dárúkọ nínú Suratu Nuh Sọ́rọ́tún náà. orúkọ àwọn òòṣà márùn péré ni wọ́n dárúkọ nínú Suratu Nuh fún wa sí márùn yìí nìkan lórúkọ òòṣà tí ń bẹ nínú Al-Qur'an Ṣé máa rí ní kẹ́lí bẹ́ẹ̀ náà Kùrán? wọ́n ní jù bẹ́ẹ̀ lọ Ó jù bẹ́ẹ̀ lọ. márùn gbogbo wa ti mọ̀ báyìí pé a ti mọ̀ bí ó ti wá a sì ti máa ń tá a lẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá wádù kí la lẹ̀ mọ́ wádù lára Ṣàngó gbogbo òòṣà tó bá jẹ́ sí pípìlẹ̀ rẹ̀ ọkùnrin tàbí obìnrin ni náà ni wádù ṣùwá tá la lẹ̀ mọ́ ń jẹ Ọ̀ṣun nu Yàgúsù ńkọ́ Yàgúsù Ògún nù yẹn àbí Ṣàngó nìyẹn Yàgúsù Ṣàngó Yàrúnkù nǹkan jẹ́ Ọya Násírà ńkọ́ Ọ̀sàn bá a ṣe wá lẹ́hùn Bá a ti lẹ́hùn. ó kọ mí wá kù náà Orúkọ mi kù náà. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó wà ní Al-Qur'an tó jókòó òòṣà mẹ́jọ ló gbajúgbajà jù Mẹ́jọ ló gbajúgbajà jù. alákọ̀ọ́kọ́ ìpele àkọ́kọ́ márààrún wọn dà papọ̀ kàmá yíya fi máàná wọ́n wá ní àdúfàtù sàníyà àwọn mẹ́ta tó kù wọ́n bẹnu Suratu Najmi ọlọ́wọ́n bá sọ pé afárọ̀ àìtòmọ́lá èèyàn làwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ń pilẹ̀ Ìpìlẹ̀ ohun èèyàn ní. bẹ́yìn náà ti mú Ṣàngó tẹ́ mú gbogbo ẹ̀tẹ́ sọ́ di nǹkan mímọ̀ ráì lọ afárọ̀ àìtòmọ́lá nínú orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkan wá ń bẹ ń bẹ tí mo mọ́ sábà kọ́mẹ̀ntì lórí ẹ̀ láì mọ iye ìgbà ni mo ti sọ fún àwọn èèyàn Ọlọ́run bá sọ pé iṣẹ́ ẹ̀rí bó ṣe àyàkúya ní àfàráyé tó ń bẹ̀rún kìí ṣe àfàráyé tún ẹwòye ti mọ̀ sí ẹwòye ti yẹ̀yẹ́ lára ẹ̀ báàbà ró kọ tó ṣe déédéé Látà lọ́dọ̀ tí wọ́n ń bí táà sì rí Mànáátà tọ́jọ́ Uzza òun náà lòòṣà Uzza Ọlọ́run ní sẹ́ẹ̀rí Látà ní àti òòṣà lọ́dọ̀ ẹ̀yìn tí Yorùbá ń bí orúkọ òòṣà dẹ̀ ní tí ń bẹ lábẹ́ òòṣà pọ̀ ẹni ó kọ́ ńlá nìyẹn tó lọ́mọ lábẹ́ wọ́n ní Uzza ọjọ́ kí ni yọmọ sánà àwọn orúkọ wa ń bẹ náà Al-Qur'ani míì tó jẹ́ sí pé àtọ̀sí mẹ́jẹ̀ẹ̀jọ yẹn náà zakara hal ulama ولكن ليس محل اتفاق بينهم kìí sí tí gbogbo wọn fẹ́nu kò lórí ṣùgbọ́n àyà Kùránì àwọn kan bẹ̀mẹ̀ tó yẹ́ sí pé àyà Kùránì jẹ́rìí sí pé ó súnmọ́ ọwọ́ 80% pé orúkọ òòṣà ni nínú àwọn orúkọ náà afẹ́ dábí mẹ́rin fún Báàl má wùlẹ̀ fún ní Báàlún ó ti pọ́n ilé pọ̀ báwọn tẹ̀nùwínú tààzímù ló fún Báàl wọ́n òòṣà ń jẹ́ báwọn Suratu Safat sí Kùránì 123 títí dé 126 wọ́n ní òòṣà yìí wọ́n ní òun náà lòòṣà táwọn ìjọ Ànábì wa Ilyas tí wọ́n máa bọ̀ bí wọ́n náà ti bọ́lọ̀ gbógun tó sá nìyẹn wọ́n ní Ọlọ́run ọba sọ pé wá inna Ilyas laminal mursalin Ọlọ́run ní Ilyas tí àwọn òun yẹn ẹ má dáòtí ẹ gbọ́dọ̀ sí méjì láyé laminal mursalin
nínú àwọn tá a ránṣẹ́ ní tẹ̀rí ẹwí ọkájú ẹ̀ mo sì dúró tí láti bẹ́m̀bẹ̀ mo wà lẹ́yìn ẹni tó máa láàpẹ́ ẹni إذ قال لقومه ألا تتقون. Ó sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ má ṣẹbọ ẹgẹ́ bí n ta kí láti pèlẹ̀ lọ́hùn tẹ́ ti máa bẹ̀lẹ̀ súrátù Nuh ta kí ألا تتقون. ẹ má ṣẹbọ mọ́ àtẹ́dẹ̀hún tún kí lẹ́ẹ̀kan sí ká gbọ́ sẹ́dà ọlọ́run lẹ́ẹ̀mà ẹ̀sìn tó kọ rẹ̀ ń jẹ́ Báàlì ó kọ ní ògán ọkọ̀ fáìn sẹ́ẹ̀mà á sọ Báàlù dolúwa yín ni ó ní Báàlì ọgbà ó kọ rẹ̀ náà sẹ́ẹ̀mà ẹ̀sìn Báàlá tó ti di bálabàlá تذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين الله ربكم ورب آبائكم الأولين. Nínú àwọn òsà tó tún bẹ́ náà Al-Qur'an tọ́lọ ń dárúkọ ẹ̀ o náà ni àrójìsọ ó pé bidhammir-ra o ní pẹ́ rọ́jìsọ bidhammir-ra ẹ lọ Suratul Mudaththir áyà kìíní àti kejì ọlọ́run bá sọ pé yá ọlọ́ni mo pè wá nábì dínlẹ̀ lọ́kọ̀ fún apọ́n mọ́ sóòsà mọ́ olúwa rẹ̀ ní kó gbé lárugẹ máa wọ́sọ tó dá máa rìnrìn tó dá márùn-ún wọ́n lóòsà márùn-ún ni òsà márùn-ún ni wọ́n bá wọn dá sí òsà rójísà nù òsà kan gbé rójísà yóò sá náà ni ọ̀rọ̀ pé sá náà ló ná yóò sá rójísà wọ́n máa sá náà ni ẹlẹ́ẹ̀kọkànlá àtẹ́lẹ́ẹ̀kejìlá wọ́n ní jíbùtù náà wọ́n lò sàkà ní jẹ́bẹ̀ tọ̀hútù náà òsàkà ló náà ń jẹ́ Suratul Nisa àyà 51 ọlọ́wọ́ bá sọ pé alam tara ila alladhina utu nasiban minal kitabi yu'minuna bil jibti wat-taghut wọ́n ní jìbìtì náà òsànìjẹba ó rí bọ́jọ́ra wọn náà nínú àwọn òsà tí sí nàmbà 13 tọ́lọ ń dárúkọ ẹ̀ náà Al-Qur'an ó náà ní al-Ijil Suratul A'raf àyà 152 Suratul A'raf àyà 152 Olúwa sọ pé innal ladhina ittakhadhu al-'ijla sayanaluhum ghadabun min rabbihim wa illatun fil hayati ad-dunya wa kadhalika najzi al-mumtarin wa kadhalika najzi al-muftarin. Orí bọ́lá ń ṣe kì wọ́n bẹ̀ ń tá a bá sọ pé ẹ̀yin tẹ́ ń sóòsà ẹ̀ẹ́kàn parẹ́ ní tẹ́ bá tún bá ń bẹ̀ kò lè dáa fún yín láyé Kùránì lọ sọ bẹ́ẹ̀ ọya tún kí iná lẹ́rí
من ربهم وذلة في الحياة الدنيا tẹnumọ́ وذلة وذلة في الحياة الدنيا tó wílẹ̀ kan tí kí ń gbọ́ وذلة في الحياة الدنيا ìwá sàwọn yẹn nìkan lálò fún gbogbo ẹmbá ti ṣe bẹ́ẹ̀ náà ni ó máa ẹlẹ́ẹ̀kẹrin lánà òsàwọn náà là ń sọ Suratul Maida àyà kẹta Olúwa sọ pé wà máa lóbi ààrà ọlọ́ni tọ́gì ní dáadékọ́ tọ́gì ní ọmọ bú ní ọmọ rí sóòsà ní jẹ́bà ọ̀pọ̀lọpọ̀ tí mú yàyàkúyà ìdí òsà lọ́wọ́ tí máa dájà kìdíjà gan rẹ̀ láwùjọ jùlọ ìdí kí lọ́wọ́ ìdí òsà kí lọ́pàá tá a fi wí báyìí torí pé kò sóòsà kọ̀ọ̀kan tẹ́sù òjò kò síbẹ̀ àlùjànnú kan bẹ́ẹ̀ tí ó máa mí túpe tó tún lè máa dá olóhùn gan tó bá sọ̀rọ̀ a gbọ́ tán bí Ànábì ṣe bá tu gbogbo òsà ní Amul Fatih a gbọ́ padà lọ́la inṣáàlá a wà rí bí tí Khalid bin Walid radiyallahu ta'ala anhu àtàwọn ìsàbítà Nàbí ìrànlá pé ẹlọ́fọ́ ìtú tí Khalid bin Walid pa tẹ́ẹ̀fì mà wípé gbogbo òsà kọ̀ọ̀kan àlùjànnú kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí mo fi kí bàbá Olúwo lánàá àbí jẹta sára ní àbí níjẹta níjọ́ tí wọ́n ń gbé òsà oríta hùn ọkùnrin ni bàbá ọba wa wọ́n ò rí nǹkan ọ̀gbọ́ wọ́n ò rí nǹkan sọ̀rọ̀ pé àlùjànnú ara inú rẹ̀ ó dùn sí ó dá wa lójú pé kìí ṣe ọkàn ní ọwà ń bẹ òsà tó bá wà lórí ta àwọn àlùjànnú tí wọ́n máa jókòó mí ọ̀pọ̀ bí kan bá rẹ̀ kan ìmí ó tún gba díòtì kó lè bá jẹ́ sí gbogbo gbẹ́mbá tí ń débẹ̀ ní ọmọ rí tàn jẹ ní ọmọ rò pé òótọ́ mà ní kíní máa ọmọ wà ń bẹ́ẹ̀ ọmọ ń ṣiṣẹ́ bí a Khalid bin Walid gbogbo wa náà tá bá fẹ́ tú ní nǹkan tá bá fẹ́ tú lára ẹlòmíì tí nǹkan bá ń bẹ lára ẹ̀ ńgbà míì tá fẹ́ jà bóyá oúnjẹ kan ni àbí kò bẹ̀rẹ̀ kan ni àbí oògùn burúkú tí a fi sàṣẹ́ nìkan ni bàbá ń gbọ́n omi máa ráwọn máa lọ sódò àìbà tí mẹ́mẹ́ ẹ̀yìn ò tí ì bá ní ẹ̀rọ alẹ́ tí ẹ ti ń gbàgbé o a fẹ́ tó àwọn èèyàn lẹ̀ ní máa ní ẹ lọ sódò àìbà ètí mẹ́tò sí wá nílẹ̀ tó tẹ bá lè tó jìnà wọ́n lè máa jágbe máa yín ẹ lọ bẹ̀ gbígbà tẹ́ tó títì sí ẹ̀yà máa wá ní omi ẹ rí nǹkan kan táwọn olóòṣà àwọn òpìdán àwọn babaláwo tí wọ́n fi bà tẹnìkan jẹ́ tí wọ́n jù síbẹ̀ wọ́n a máa kó wálé ńgbà míì wọ́n máa kó dé mí wà tẹ́ pé tí wọ́n bá mọ báyìí ẹ̀ sì mọ̀ pé bí mo ṣe mú ìsísẹ̀ mi ara mi ṣe kí ni ó yí padà ọkàn ara jùlẹ̀ ọ wà kí n tó yẹ kó ké ìmí mẹ́mbẹ̀ amú bléèdì afẹ́ gé báyìí yóò sì mẹ́mbẹ̀ bléèdì ò sì ní fẹ́ lọ yóò sì fẹ́ máa gé ìka rẹ̀ nǹkan mẹ́mbẹ̀ ni kìí sòwú lásán mọ́ àwọn kan ní wáyé mọ́ bó ti wá ń sí wọ́n fi yín tábílẹ̀tì sọ́dọ̀ ìka rẹ̀ ní òkè ọwọ́ ní gé bẹ́ẹ̀ ni ló fi jẹ́ sí pé jàmá ìlú ò lè tùbà kò lè tùsẹ̀ tó sábà wà ń bẹ̀ ìlọsíwájú ò lè bá ìwọ gan pásánálítì rẹ ò lè dá fún ọ tó sábà wà ń bẹ̀ ó ní sáyà náà ló hùn mọ́ rádọ̀gùn ìrọ̀rọ̀ bí ìmùwàdí látọ̀ wàdílà tó ń fi hayati dúníyà ó dẹ́rù báyàn zílà ó ní pé bọba fẹ́ ta kò ní bọba ti ẹ̀ ta bọba fẹ́ ta ò ní rí ta tọba wá tiraka tọba fi ta kò ní jó àyà tó ní onáà ni àyà tí Ànábì wa Nuhu fi dí rẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run pé ولا
ولا يغوث ويعوق ونسرا. ẹ̀kọ́ tó ní ọlọ́run jẹ́ sí wá láǹfààní láyé ó lè sí wá láǹfààní láyé kìyàmà gbìntà gbọ́ tó ti yé wa ọlọ́run níjọ́ dàgbò máa lọ́wọ́ èyí tí ò yé wa ń bẹ̀ ọlọ́ba tí máa fi yéèyàn kó fi yẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo nǹkan tó dá ní nǹkan ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sì fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ fún wa wọ́n wá jẹ́ ní tó ṣe fún akọ́bàjẹ́ láéláé olórí ẹ̀ náà ní tawhidu rẹ̀ àti sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run má bàjẹ́ máa lọ́wọ́ gbogbo tó wá kù fún nínú ètò ẹ̀sìn náà bí tá a kù sí ọlọ́run tó wà sí ń bẹ̀ nínú ètò ayé wa náà ibi tó dáa dé ìjọ máa dáa sí ọlọ́run ibi tó kù sí bá wa tún sí ọlọ́run ọba gbogbo àwa tá a gbọ́rọ̀ ọlọ́run ọgbọ̀ tiwa náà ètò yé wa ń bẹ̀ ọlọ́run jẹ́ a lè lò ó èyí tí ò yé wa ń bẹ̀ tó bá yé wa náà tàn jẹ́ a lè lo ọlọ́run ọba ya dhal jalali wal ikram ya rabbal alamin àwọn àlejò wa ń kí wa ní àwọn gbogbo àwọn tí wọ́n jókòó lápá bí ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n wá bá tí wọ́n sá jókòó wọ́n ìsábà fẹ́ máa kìrú nǹkan bá ń bọ́nú tafsiru lọ́fà èyí sì pa àfojúdé ẹni kankan ṣùgbọ́n gbogbo ẹ̀yin àlejò wa tẹ́ wá kí wa àwákẹ́ wá kí Kùránì lẹ́wà sí kí ni lẹ́wà kí ẹ̀sìn ọlọ́run lẹ́wà kí ọlọ́run bá yóò kí ẹ̀yin náà yóò wà pẹ̀lú yín kálukú wa tá a bá ń lọ ilé padà ọlọ́run jẹ́ adádíláyọ̀ gbogbo ìta sí ń bíbá iná kọgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ọlọ́run kò máa náà àdẹ́bọ̀lẹ́ òsìlè sóńdà àdẹ́bìgá ìgbéyàwó ọ̀gbọ́n kò máa gbé ní. Ọlọ́run kò máa náà àdẹ́bọ̀lẹ́ òsìlè sóńdà àdẹ́bìgá ìgbéyàwó ọ̀gbọ́n kò máa gbé ní. Ọlọ́run kò máa náà àdẹ́bọ̀lẹ́ Sunna àgbàgbìgá ìdíléyàwó ọ̀dọ́ kò máa ná àdẹ́bọ̀lẹ́ ó sì gbé sunna àgbàgbìgá ìdíléyàwó ọ̀dọ́ kò máa bèèrè ìlà. Ọkàn ṣoṣo Ọlọ́run lè fẹ́ ọkàn ṣoṣo Ọlọ́run lè fẹ́. Tírà dídì
Ọlọ́run ní ìfẹ́, ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ìfẹ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Bẹ́ẹ̀ sí ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Sọ̀kọ́lé ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Tí àjíǹde ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sìn bíbọ ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀yà sísì ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ̀ wò ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Òkè Ìbàdàn ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ̀ wò ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ̀ wò ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Yíyẹsẹ̀ ara wọn ní, èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. La ilaha illallah, ọ̀kan ṣoṣo.